Ilé o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé ẹni tó ní àlá ńlá là ń yé ẹni tó ríran ńlẹ̀rù ń bà eléròǹgbà ńlọ mọ ọ̀nà tó máa gbà tó máa fi já gbangba ìwọ ló mọ irú àṣeyọrí tó wùn ẹ́ ṣe láyé ìwọ ló mọ irú ipò oríire tó wùn ẹ́ kó o dé tó o sì ti bá Elédùmarè sọ bó o bá ti wá ń gbìyànjú láti gun àkàbà ìgbéga yìí ó ṣeé ṣe kí ọmọ aráyé kí wọ́n máa sọ ọ̀rọ̀ òdì sí ẹ ọ̀pọ̀lọpọ̀ lè pè ẹ́ ní aláṣejù wọ́n lè ní ṣó o fẹ́ ra sánmọ̀ kó o tún ra lẹ̀ ni ohun tó jẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀ ni wípé wọ́n ti lérò pé ìwọ̀nba àṣeyọrí tó o ti ṣe ó yẹ kó ti tó ẹ nítorí náà ó yẹ kó o tún ṣe làálàá kankan mọ́ mi ò fẹ́ kó o bá wọn jà mi ò sì fẹ́ kó o bá wọn bínú nítorí wọn ò mọ̀ọ́mọ̀ ibi tí wọ́n ríran dé náà ni wọ́n sọ̀rọ̀ dé ṣùgbọ́n àmọ̀ràn tí mo máa gbà ẹ́ ni pé gbìyànjú kó rìn jìnnà sí irú àwọn elérò kéékèèké bẹ́ẹ̀ nítorí pé títí ayé ò fi parẹ́ ní oníládùúgbò kan yóò máa fi pe ẹni tó ní igba ní aláṣejù ó lè sọ pé kí ló ń bá kiri ìrìn mélòó ní odò sí àbà tó máa fi rìn láti bu omi tó fẹ́ bù Elédùmarè á ràn wá lọ́wọ́ o ìwọ ló mọrú àlá tó o lá sí ara rẹ̀ sa ipá má sì jẹ́ kí ayé kó fi ọ̀rọ̀ ẹnu wọn dá ẹ dúró Olúwa kọ́ wa mọ̀ ọ́ ṣe àmín.